níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfà láti máa wo ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Olùkọ́ tó bá kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yòówù ṣó ti kọ́ ẹ náà. ó ti kọ́ ẹ náà kò ṣe é rí fín. mọ́. torí pé èèyàn lè ṣẹ lọ́hùn tí àwọn bá ṣẹ lọ́hùn tó bá wùn kó foríjì ẹ̀ tó bá wùn kó má foríjì ẹ̀ kò bẹ́ẹ̀ ìwọ ṣá ti bẹ tiẹ̀ ni. àmọ́ lọ́nà wáyé pé òun foríjì yàn ana gafurun rahim ana gafarun òun máa ń foríjì yàn ẹni tóun ò ní foríjì ẹyọ kan náà ni. Inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha'u wa man yushrik billahi faqad dalla dalalan ba'ida. Inna Allaha la yaghfiru an yushraka bihi. ìyẹn náà Ọlọ́run ò ní forí jiyàn pé kó yàn bá wórogún pẹ̀lú pé kó má kú sórí ẹ̀ ni. Téèyàn bá ṣẹbọ tó bá túbá yóò ra foríjì Ọlọ́run. Bẹ́ẹ̀ni tó bá túbọ̀ tó ti jáwọ́. Ó ti lóhun òṣè mọ́ tí ó sì ṣe mọ́. So ìyẹn bẹ́ẹ̀ òbí tawí àáfà tawí táàfà bá kọ ẹ ní harufu kan àwọn àfà sọ wípé ma wasala man wasala illa bil hurma wa ma saqata illa bi tarkil hurma. kò má bọ̀ wọ àfà yẹn kò sí bó ṣe lè lọ bó ṣe lè bọ̀ ajabọ. Allahu Akbar. Òróǹro ni nínú ẹran. Bẹ́ẹ̀ ni ìwọ ni. Allahu Akbar. Ìwọ ni. Bẹ́ẹ̀ ni ìwọ. Ẹni tí ó bọ̀wọ̀ àfáà ó ti jẹ́wọ́ mẹ́ran. So ìyẹn. Ẹni àwọn ẹ̀tọ́ yìí ó pín. Òun náà mò ń kà yìí. Òun náà mò ń kà yìí. a sọ pé tó olùkọ́ yẹn a sọ pé olùkọ́ tó kọ́ ẹ tó ṣe dáadáa fún ẹ tó jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ òun ló wá ń yẹpẹrẹ bitariqin mubashir aw ghayr mubashir directly or indirectly. Akramakumullah. Ìwọ fẹ́ gbé ògo tiẹ̀ ju tàfà ẹ lọ níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ Ọlọ́run ní gbéyàn ló gbégo fún yàn kì í ṣe ìwọ ló fẹ́ ra ògo fún rẹ̀. kum lil muallim wa fi tabjila kada lil muallim an yakuna rasula subhanaka allahumma khayra muallimin
علمت بالقلم القرون الأولى kum lil muallim dìde fáàfáà ẹni وفيه التبجيلا pé ìwọ̀ fún kó pé كاد المعلم أن يكون رسولا torí díẹ̀ ló kù káàfáà ẹ yẹn kó dòjíṣẹ́ ọlọ́run سبحانك اللهم mímọ́ ọlọ́run خير معلم òun là gba gbogbo àáfà علمت بالقلم القرون الأولى òun ló fi kálámù fi mọ̀yàn béèyàn ṣe ń kọ béèyàn ṣe nun wal qalam wa ma yasturun so ọlọ́run ló ṣe yẹn ìyẹn ni ẹ naam ثلاثة لابد أن تستقر في ذهنك àwọn nǹkan kan wá wà tó yẹ kó jókòó sínú ọpọlọ ẹ kó pé síbẹ̀ kó má yẹ̀ الأول àkọ́kọ́ لا نجاة من الموت lọ́mọ yín pé kò síbúyẹ̀ sí ikú nígbẹ̀yìn so gbogbo nǹkan téèyàn ń kó jọ mo fẹ́ nílé mo fẹ́ ní mọ́tò mo fẹ́ ní gbogbo ẹ̀ mọ̀ yí pé fúfúyẹ́ làwọn nǹkan yẹn toró padà dálẹ̀ àwọn èèyàn ti lóru mọ́tò tí wọ́n ń lò wọ́n lò èyí tó jù bẹ́ẹ̀ lọ wọ́n padà filẹ̀ ni mọ́tò yẹn padà di ẹrẹ bìtì àbí ẹyẹ kí ni à ń pè ẹgẹrẹ kò bóde mu mọ́ mo fẹ́ kọ́lé ilé tó fẹ́ kọ́ kò fẹ́ sírú ẹ̀ yóò dá horo pé yín ni torí ilé tó fẹ́ kọ́ yẹn bó bá ti kọ́ tán táwọn ọmọ yẹn bá dàgbà tí wọ́n bá ṣe kíní kò ní bóde wọn mọ́ àwọn pàtì wọ́n pàtì wọ́n tà dànù. الثاني ẹlẹ́ẹ̀kejì لا راحة في الدنيا ó máa ń pé kò sí mi ìsinmi láyé o àwọn ẹjẹ́ ìsinmi ẹjẹ́ kò sí ìsinmi tó bá ti bí ìjọ tó bá ti bí wọ́n gba birthday certificate ẹ̀ ó ti wọ wàhálà ó ti wọ wàhálà akramakumullah nǹkan tí ó tún máa retí ni pé death certificate ló kù الثالث ẹlẹ́ẹ̀kẹta لا سلامة من الناس mọ̀ ẹ́ pé o ò lè là lọ́wọ́ àwọn èèyàn ẹ báyìí kan bú mi mo fẹ́ ṣe léyìn ni kó lè dá náà ni o ò lè dá lọ́dọ̀ gbogbo èèyàn kò sí tẹ́rẹ lè ṣe tí wọ́n nífẹ̀ẹ́ nìkan yẹn kò sí tí ò bá ṣe kankan kọ́ rárá tí ò wọ́n tún fẹ́nu kọ́ wọ́n tún bù ọkàn tí ẹ wà láyé bí aláìsí ni kò tí ẹ lérí pa àti ẹgbọ́hun tí ẹ ahsin niyyataka àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ ní pé àníyàn ẹ̀ jẹ́ ó dáa yuhsinillahu halaka ọlọ́run ni ó tún gbogbo ṣe sí ìwọ náà ṣe táníyàn bá ti dáa táwọn èèyàn bá ṣí ẹ mú lẹ́nìí ọlọ́run yóò jẹ́ káníyàn tiẹ̀ dáa wọ́n padà wá gbọ́ ẹyé wa tamanna al-khayra li ghayrik gbèrò oore fẹ́yàn ya'tika al-khayr min haythu la tahtasib ibi tí wọn náà ò ti lérò oore wà báyìí fa'ala niyyatikum turzaqun torí bá níyàn bá ṣe rí bẹ́ẹ̀ lásìkò ó ṣe rí wa niyyatuka tayyiba hiya rizquka al-ajmal èyí tó dáa jù lásìkò òun là níyàn tó bá dáa. Allahu akbar